Dèdè ọmọdé wọ̀nyí ẹ wá gbóhùn lẹ́nu mi. Mo wí kó máa pò wíwí tó bá kànràn kí n mọ̀ wí máa fi sorin kọ lójú àgbo. Ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìtòkà lọ sẹ́gẹ̀rẹ̀. Ẹgẹrẹ ẹjọ́ ẹ̀ ti bẹ̀ sáláyé wà o. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. Ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o. Èrò yẹ́ ẹ̀yin ara mi ẹni kò sá lọ sẹ́gẹ̀rẹ̀. Ọ̀pá àwájú wà ká lọ gbé lura. Ó wà ká lọ gbé lura. Ọ̀pá ẹ̀yìn bẹ̀ mí bẹ̀ ká lọ gbé lura. Ayé alábátá ń bẹ̀ lẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Ó ń wí pé gírògírò wọ̀ wá wá. Gírògírò wọ̀ wá wá. Ẹ bá mi bá Kukute sọ̀rọ̀. Ìtí Kukute ṣe fún mi lónìí ò dáa rárá. Kágbàlagbà máa ṣe bí ọmọ ọ̀tá. Káì. Bí àwọn ọmọ ọ̀tá. Kò mẹ́ kọ̀sọ́nà mẹ́ mọ́. Ọmọ ọ̀tá kọ́. Bàbá àtà gidi. Alàgbà. Bàbá àtà lẹ̀ ń wòye o. Gbogbo ibi tí mo ti gun ọkọ̀ dé kí n tún máa rìn ìṣẹ̀ débẹ̀ kí wọ́n máa bù mí sọ́dà bẹ́ẹ̀ kí wọ́n máa sọ pé àwọn obìnrin tí mo kó sílé bàtà wàhálà ni wọ́n sì ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ẹ̀ wá àti bàtà wàhálà báyìí fún mi kọ́kọ́rọ́ mọ́tò tó gbà. Ṣé kọ́kọ́rọ́ mọ́tò ló fẹ́ gbà? Bẹ́ẹ̀ ni. Ọ̀yà fún mi ní sẹ́yìn ọ̀rọ̀ rẹ ni. Tètè ni ìyún ò lè. Báàgù wa. Sọ́ọ̀mọ̀ pé sẹ́yìn èmi lè mìíràn fún ọ aago èmi náà mo rà tòkè tilẹ̀ rẹ èmi ni mo ní kọ́kọ́rọ́ mọ́tò pẹ́ẹ́rẹ́gẹ́dẹ́ ò lè gbádùn mi ò lè fún ọ mọ́. ṣọ́ra yẹ̀ lóde ṣọ́ra yẹ̀ lóde n tó fi ká ẹ mọ́lẹ̀ rè n tó fi dí ẹ mọ́lẹ̀ rè ó mà ṣe o ó ṣe àṣeṣìnà yìí ló fẹ́ fi márùwá yìí máa ṣe ló ṣe ní ká gbà lọ́wọ́ ọmọ tó fi ń pawó ó ṣe mí láàánú fún ẹ ṣùgbọ́n bí tí mo ti gbé ọ̀kadà tí mo ti ń tẹ̀lé ẹ bọ̀ lọ́nà tí mo ti trace ẹ débi báyìí option méjì ló wà nílẹ̀ fún ẹ nù kó dìde báyìí kó tẹ̀lé mi ìṣòlé tàbí kó fún mi ní kọ́kọ́rọ́ márùwá owó ẹ. Tọ́lání. Tọ́lání mi. Kí ló ń ṣe ẹ́? Olóye nínú kọ́kọ́rọ́ márùwá nú èmi mú kan. Ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. Èrò yẹ́yẹ́yẹ́. Kẹ́gbó kẹ́tọ́ kẹ́ fèrè igi jóbi o àní kẹ́gbó kẹ́tọ́ kẹ́ dẹ̀ fẹ́wú parí. Ọ̀rá ń fẹ́. tó ní ní wàhálà mi pọ̀ wáyé. Lọ́nà wo? Ọ̀gbẹ́ni sójà ìlú wa bá mi ó wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ṣùgbọ́n wọn ò má bí wọ́n ṣe gbẹ̀gbẹ̀ kankan kó wá ṣàlàyé rẹ̀ lójú ara. Ọ̀gá sọ́jà. Yes sir. Àbí owó rẹ tó kù tó ló fẹ́ yá ló ti ṣetán àti yá báyìí. Rárá. Ṣé o rántí pé 1.5 ló yá níjọ́ tó yáwó ṣùgbọ́n ó jẹ́ kó yé mi pé 2.5 gangan ló fẹ́ yá ṣé 1 million tó kù ló wá gbà. mo dúpẹ́ kéèké ṣe 2.5 lẹ́ fún mi kò ṣe 1.5 ni jìbìtì ti lù mí gbájú ẹ ti gbájú mi gbájú ọgbà mọ gbá rẹ̀ kẹ́kẹ́ tọ́ra mi náà gbá ọmúyà ọmú jẹ mí. ó lè dá ọ lọ́nà. ṣọlẹ̀ mo ṣìyàwó fẹ́ mi mọ̀ wí fọ́wọ́n náà ni n ò lóyún oyún ẹ̀sìn oyún aṣọ oyún bombomu òní ní n bẹ́ẹ̀ nù kankan mọ́ ọ̀dẹ̀ ti sá lọ kó ìyá ẹ̀kẹ́ mọ́ jẹ mí gbé oníjẹ́ mi yá bá wọn pé ọní mo jọ wá òun náà bẹ̀ sọ wá bọ́n ṣe á bá mi bẹ̀yìn kí n jàre kí n dábọ̀ ìmọ̀ràn yìí mo ṣe o ìwé kìmọ̀ ya mú yá o ìwé alẹ̀ kìmọ̀ mú yá o lọ́rin kí n ronú kí n ṣàánú mi kí n dá padà kò mí kó ìyá ẹ̀kẹ́ mọ́ jẹ mí gbé kí n mọ́ kú dànù ṣá. náà ló sì fẹnu yẹpẹrẹ wí báwọn ìwé ilẹ̀ àti ìwé ilé. méjèèjì. ìwọ ló ní èmi kí mo ní
ṣùgbọ́n mo fẹ́ máa bí ọ léèrè ọ̀rọ̀ lójú àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n wà níkàlẹ̀. Dákun owó tó yá òun ṣé o ti dá padà? mẹ́ẹ̀dá padà. Ó dè ló tó san ní 1.5. mẹ́sàn-án nínú rẹ̀. tó ọ̀rá ń fẹ̀ ẹ bá ń dá sí i. ẹ ṣeun ẹ wò ó ọ̀rọ̀ yìí ṣó sí ni lẹ́nu ó buyọ̀ sí ọmọ bá a ti sọ. bàbá wa lẹ́gbẹ̀ẹ́ ògiri gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn tí mo yún ògbé inú karahun ẹ dákun ẹ bá ń dá sọ̀rọ̀ yìí. ntọ́ ṣe kù jẹ́ káàtó ẹjọ́ ìṣẹ́jú ẹ ní ká má mọ ìbí rẹ̀ èyí owó ọ̀dà padà ọ̀wá lọ fẹ́ gbàgbé ilẹ̀ àmọ́ àwọn olórí ẹ má fẹ́ àjẹ́ ìbúrẹ́ bí ọ̀rọ̀ ilé ìjìnbọn tí mẹ́lẹ̀ yìí. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o aṣọ́mọ́ àparò mo gbé sábẹ́ tí mò ń gbé kà gbọ́nà ńjọ́ tí ifá rẹ̀ gbèwúrẹ́ ń bolo ti réwúrẹ́. àwọn náà ló fowó kalẹ̀. ńjọ́ gbẹlẹ́dẹ̀ nǹkan. wọ́n náà ló ń ṣe é. a jẹ́ pé ńjọ́ tí ó bá gba màálù ọ̀dọ̀ ìjọba náà ló ti lọ gbowó ẹ̀. àbírú dáadáa wò rè ebi wà lòdì fàáfíà gẹ́gẹ́ fáyán tó dátà rìnà kò fádìẹ ọ̀lẹ tó bá wọnú ẹ̀kọ́ tí ò jáde mọ́ ó yé mi ó yé ọ. Biyi Johnson jáde síta ń bí báyìí torí tí mo bá bẹ ẹnu lébẹ̀ yẹn kò ní rọgbọ́n fún ẹ ìwọ olórí burúkú má ṣàǹfààní ọkùnrin yìí. kí ló ṣẹlẹ̀? aláyébàjẹ́ ni Biyi Johnson tarúgbó la ṣìírí tà ń sọ aṣọ òṣè balabala káàkiri ni ta ló ń jẹ́ wà. ẹ rí èmi ló ń bá sọ yìí mi ó rò pé mo á ṣàwàdà ń bí báyìí ni bíìsì bíi ti báwo ta ló ń jẹ́ ẹwà ọmọ bàbá olówó èlé. So kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀? èmi ti mọ̀ pé wèrè ni ẹ tí ó bá ṣe pé wèrè ni ẹ à ń jẹ ìkúrú kó tán láwo ó tún bọ́wọ́ ẹ̀ padà sí tarúgbó la ṣìírí tà ń sọ ó tún lọ ń fẹ́ wà àṣé bó ṣe ń fi èmi parọ́ fún yàn kan ló tún fi ẹlòmíràn parọ́ fún èmi náà àwèrè ní Biyi Johnson ó lẹ̀ ní bọ́m̀bẹ̀ ẹ̀yin ọkùnrin kí ló ń tí ayé yín bàjẹ́ báyìí ẹ kò máa forí wa gbára wa lọ́tún lọ́sì Biyi Johnson sórí tí mo bá kúrò nínú ilé ayé ẹ oore ńlá ló kúrò nílé ayé ẹ̀yìn. wo dákẹ́ inú ẹjọ́ kí ló ń sọ ṣé tó pé mo dákẹ́ mi ò sọ̀rọ̀ dúró ná àwọn tó onímọ̀ tẹ́lẹ̀ káàkiri yẹn sọ pé bẹ́ẹ̀ lèmi ti rí owó tèmi fi ń rán wọn níwèé òun mo ti rí owó tí mo fi ń tọ́jú ẹ. kò ní dá fún ẹ kò ní dá fún owó tó fi ń tọ́jú mi yẹn ṣé torí pé mò ń manage ẹ ọmọ ilé kò lè mí sórí tí mo bá bọ́ sí street òṣòwò ló ń fún mi yẹn nǹkan tí mo máa rí ń ta ìyálà jẹ owó tó fún mi ni màá máa rí ṣé torí pé mò ń manage ẹ ìwọ náà dà ìwọ dà tó ń pèrè ní mẹ́wàá. Okay, I see. Sọ fún mi láti ọjọ́ tí èmi ti ń fẹ́ wọ o lè sọ fún mi pé mi nìkan ni mò ń gorí ẹ̀. Yes. Secondly, ṣé mi ni mo disvirgin ẹ? mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé bàbá wèrè ni ẹ tó o bá kí n ṣe wèrè ní èjì tí wọ́n pàdé mi o expect kémi ṣì jẹ́ virgin láì ṣe pé wọ́n forí mi gbà pààrọ̀ kémi jẹ́ virgin gbà tí wọ́n pàdé mi yẹn nǹkan kan wà nínú brain yẹn tó ń da brain yẹn rú ẹ wọ́n ìrònú bí aáyán wo mo ti sọ fún ẹ tí mo bá kúrò life ẹ kó mọ̀ pé gbogbo oríire ẹni mò ń kó lọ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. jẹ́ kí n sọ kí n kàn fún ẹ tó mọ̀ ṣé mo ṣe dákẹ́ ọkàn ra ń wọ ẹ ni. kí ló bá ṣe. tí mo bá ní kí n handle ẹ pẹ̀lú ariwo tó wá palẹ̀ mi lórí bíbá torí kí mi dẹ̀ kí n ná obìnrin ni àìjẹ́ bẹ́ẹ̀ ò bá jẹ́ yẹn ẹ̀ṣù ni. ẹ̀rí wèrè ó fi mí lẹ́sọ̀rọ̀ ìdúró ló sọ mí dájá ṣé ó ní mo dẹ̀ máa ṣìṣó ẹ tí n bá ṣó ẹ sọ pé bastard ni mí wàá ná ta ni ò ní ṣerú ẹ mọ́ wàá pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ ó dà pé òun tiẹ̀ máa gbára tóbìnrin ní ṣá máa jẹ́ kó mọ̀ pé mo mú àwọn èèyàn ní àtòkè idiot àbí kí lọ bò mọ́ bẹ́ẹ̀ ni. ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. bàbá ẹ ní ẹ fẹ́ rí mi ṣé ò sí. kọ́ má bàa sí mi. ayé là gbé. bàbá agbèrò ẹ̀lẹ̀. èmi náà lẹ́yìn ń ké sí. mo fẹ́ bẹ̀rẹ̀ ní iṣẹ́ kan. ìyẹn lẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ní kí n máa bọ̀ àbáyín lé ẹ ti gbá mi láago àti sọ̀rọ̀ wa níwọ̀n bá àgbà tí ó jẹ́ pé owó máa yọ ńbẹ̀. ibi tó bá wù ẹ́ fòfòlẹ̀ ló ń darí ìgbẹ́ sí ibi tó bá wù lówó ẹni ló lè darí ẹni lọ. I'm ready bàbá ó yá kí ló ń ṣẹlẹ̀. mo fẹ́ kọ́ ọ bá ń wá àwọn obìnrin tó dáa tó jọjú tó kún ọwọ́. fún kí ni obìnrin again ilé yìí ti kún already. kí ló ń wí ilé kún mọ́kànlélógún bàbá mi fẹ́. tó bá jẹ́ ẹ̀ náà ni kò sí wàhálà ó kàn jẹ́ pé ṣé rí àwọn ọmọbìnrin wọ̀nyẹn wọ́n wà ní ìpele àwọn kan wà
from age 18 to 25 àwọn yẹn tẹ́ ẹ bá fẹ́ wọn léni tó bá máa fi dọ̀la àwọn á bẹ̀rẹ̀ sí ń fún yín náà bílíọ̀n wọ́n lè ní bàbá àwọn kú àwọn lè dé dátà kìnnì kan ìyẹn máa ná yín lówó ẹ gbọ́dọ̀ rẹ́dì bó wà ní. àwọn yẹn tí ìmọ̀ye ọkùnrin ìfẹ́ yín o. ó dà bóyá ká tún jáàkì ẹ̀ up díẹ̀ ká mú àwọn age 30 to 45 ọlọ́mọ kan ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta mẹ́rin bóyá máa ń wà nìyẹn so ẹ gbọ́dọ̀ ṣetán láti bọ́ ìyá kẹ̀dẹ̀ tó bọ́ àwọn ọmọ so yẹn náà máa ná yín lówó. ṣọ́ra àwọn tó bá ti bímọ mẹ́rin mẹ́ta o àìnítẹ́lọ́rùn ní bá wọn jà wọ́n yìí mọ iye ọkọ̀ kan wọn fẹ́ yín o. a jẹ́ pé àwọn ọjọ́ adalẹ́lẹ̀ ń fẹ́ nìyẹn àwọn bíi age 55 to 65 upward. gbogbo ọmọ wọn ti dàgbà. tó bá jẹ́ pé ẹ̀ náà ni kò sí wàhálà bàbá ẹran olófòfó ń ṣe ẹ ní òjẹ dáadáa eléyìí tẹ́ ẹ gbéràn mi màá jẹ kọjá bẹ̀ ẹ má gbàgbé pé ọbẹ̀ tó bá ti dùn òwò ló pa á láti sin lọ báyìí àyà ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sáré. iṣẹ́ ti bẹ̀rẹ̀. iṣẹ́ yá. agbèrò ẹ̀lẹ̀. bàbá. ìwọ ọmọ pé oníyàwó pípọ̀ àwa là á gbádùn jù oníyàwó kan ń bẹ lóko ẹrú oníyàwó méjì ń bẹ lóko òwòfà oníyàwó mẹ́ta kú àmúríbọ́ tí oríjọ́ tíyàwó ẹ̀ bá ti ń di 6 7 8 ọ máa yan lágbèdè obìnrin báyìí ọ máa yan lágbèdè obìnrin báyìí. bàbá iṣẹ́ ti yá ọmọ aláṣẹ jẹ. God bless her. ẹ̀sìn màmá rẹ tí ẹ o. ok bàbá. agbèrò ẹlẹ yóò yẹ ọ kò ní yẹ ẹ lẹ. bàbá bá ṣubú yóò mọ ẹ̀yìn o àgbà ọmọ ní tọ́lú. ayé làgbé ìyá olóyè mi lẹ̀ ń ké sí. wò mí dáadáa o èmi ò sẹ́ni tí wọ́n máa ń fi bẹ ọkùnrin o ìyà ò jẹ mí o mo lówó mo lóúnjẹ mo ní gbogbo nǹkan torí náà wò mí o má fi mí lọ bẹ ọkùnrin kankan o. ìyá olóyè ṣé ẹ rí tó bá jẹ́ pé tí fi ní bẹ́ẹ̀ yàn far from that ṣe rí bàbá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí wọ́n dìídì pè mí tán contract iṣẹ́ ẹyin fún mi ni. ẹ má gbàgbé pé ọbẹ̀ tó bá òwò ló pa á láti sin lọ báyìí àyà ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sáré. iṣẹ́ ti bẹ̀rẹ̀. iṣẹ́ yá. agbèrò ẹlẹ. bàbá. ìwọ ọmọ pé oníyàwó pípọ̀ àwa là á gbádùn jù. iṣẹ́ wa ní báyìí. ọ̀kàrí ọmọ dáadáa ni ó bó bá wá rí báwọn ẹ mọ̀ gbà àmọ́ ó lófin nù. òfin. bẹ́ẹ̀ ni. tó bá jẹ́rò lófin níwọ̀n bá àgbà tá a bá sì lè mú ojú ajé kò ní sọ ẹ sọ gbogbo terms and conditions yín kò sí wàhálà ìyẹn tún wá kéré mà mí ní mind tí n bá tún lè rí bíi àwọn age range yín tàbí 2 3 sí torí bàbá tó rán mi níṣẹ́ jàǹwé ni o ìdí ẹ̀ ní tí mo ṣe máa nídìí àwọn tí ó jẹ́ age range yín at least 2 3 sókè. bó bá jẹ́ tìyẹn ni kí ni wọ́n ń kó wọn ṣe. wọ́n kún ọwọ́ mi bó o bá ń gbọ́ ìyáláyà èmi ìyáláyà gbogbo wọn. Ajiboye. mo ní ọ lọ́wọ́ nǹkan wa. for real. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ara mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò fọkòkò èyí ò rí pé tí nǹkan ẹyẹ kan bá ń ṣe èèyàn wọn ni ẹ mójútó oògùn rẹ wà 15 tí ń ṣe túbọ̀ sínú níjọ́ ní tí mo wá àyín mo sọ fún un mo ní nǹkan tí ó ní nǹkan kan tí ó mo ní 15 tí ń ṣe kẹtàkẹtà ní sọ mo máa sọ fún mo ló ti fẹ́ sí èyí tí sọ̀rọ̀ pálá tó wí àtó ní nǹkan kan ò ṣe àtó ní sísìn lọ́rọ̀ rẹ̀ ó ní mo ń fẹ́ sí yóò fẹ́ lọ yẹ yóò tún fẹ́ lọ padà ṣé ra fífẹ́ lọ fífẹ́ bọ̀ rẹ̀ náà rí kí ẹdú ilé gílọ̀tọ̀ yìí kọ́ máa lọ ọjà lọ́mọ rẹ̀ máa ra ewédú 50 naira ládùúrò yìí. 50 naira kan fún. èló ni. ewédú àkùrọ̀mà ni ewédú inú àbàtà. ó ti rújú. àbàtà kọ́ nínú pọ̀tọ̀pọ̀tọ̀ ni ṣé o rí pé nǹkan ti sí ọ. ṣé ẹ mọ̀ pé àwa pèrè ajá á pèrè òrùngbò gbogbo tá a fi gun orí ẹ̀ ara alẹ́ ní ìmọ̀ lámòdì wèrè láròdì pé wọ́n á ní àti báwọn kan ní bá a ní tí wọ́n bá sọ̀rọ̀ ni eléyìí ti kó wa tí ò sí nǹkan kan. ẹjọ́ yín kọ́ nígbà tẹ́yìn náà kúkú nírú rẹ̀ n tí mo fi ń tọ́jú àwọn aya mi tí ò jẹ́ wọn lọ wo n tí mo fi ń tọ́jú atónu o.
Pàtó obìnrin gidi àyìnkẹ́ n bá ti fún léwédú n bá ti rí ewédú fún ẹ tó bá ti ṣe ewédú báyìí tó fi dé sí tó ṣe inú ilé ìdùn. mi ti wọ iyọ̀ ti já. inú bí yín pé mo rí ewédú. ọbẹ̀ rẹ̀ yìí. ọ̀dà mọ̀ mọ̀ ọba ti jẹ́ pé lè jẹ ewédú ti lé wa. Tunbosun mẹ́ẹ̀ẹ́dógún ti ṣe ọkùnrin. ẹ̀jẹ̀ wa gbó láti mú lọ ibi tí ó ti gbádùn. ọ̀ya ẹ̀ǹdẹ̀ kínú. ẹ̀ǹdẹ̀ àtọ̀ gbọ́dọ̀ bá yín nínú ìdọ̀tí báyìí ìyàwó mi dé kó wá bá yín nínú ìdọ̀tí ẹ̀ǹdẹ̀ ẹ̀jẹ̀ ń tètè bá yín lóhùn ìdọ̀tí kìíní ìbò ọ̀ya ẹ̀ǹdẹ̀. Tunbosun ká mọ̀ lọ. Tunbosun ìwà lójú kú báyìí. ẹ tètè ẹ lè wá o ẹ bá ń kí ọ ọpẹ́ ti jẹun mọ́. ẹ bá ń kí ọ àgbà tó ń jókòó sí ọ kò para lọ. èmi Biyi ìjọ tí irú ti ń lọ sóde olóhùn ò tẹ̀rí àfìgbà tó dókè mẹ́sì tán pèlè gbọ̀n èmi Bíi kò sí lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò sanwó ẹni tó fi ẹ̀gúsí ṣe nọ́mọ̀ ni ò ṣeun ní ìwọ sí ìyá arúgbó yẹn tó máa kú tèmi tọ́la ó ga ọ dákun sọ fún mi pé ìwọ àti ìyá yẹn ẹjọ́ máa ní nǹkan pọ̀. èmi sírù ìyá yẹn owó wo ló kéré jù o tán bá sọ pé ìyá yẹn 5 kọ́bọ̀ kan fi 5 kọ́bọ̀ sílẹ̀ kan fi ìyá yẹn sílẹ̀ 5 kọ́bọ̀ yẹn ni màá mú. So trust me baby no now oh my God. Big Joss fọkànbalẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ó ká ẹni tiẹ̀ ni Ọlọ́run ti ṣetán láti tẹ́rọ̀gì bẹ́ẹ̀ ni ẹ̀yin lọ̀rọ̀ tí ò bá dẹ̀ ẹnìkan kì í ṣe. ẹ dákun ẹ ṣàyèrè. ẹ̀yin ará mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. ọmọ tẹ́ ń wò yìí kì í ṣọmọ tán fìyà jẹ o ìkòkò ọbẹ̀ ni o ibi tó wórun sí nìyẹn gbogbo owó tá a ní òun la fi rán nílé ìwé wọn ò fìyà jẹ ọmọ tèmi o ẹ máa tọ́jú ọmọ mi fún mi dáadáa tí máa mọ̀ pé àná gidi ni mo ní. má dẹ̀ sọ dẹ̀yìn náà ó má sọ dẹ̀yìn. tó kò ọba jì ilá èkó bí ọba dẹ̀ sí òfin ẹ̀ṣẹ̀ ò sí o òfin ń bẹ nínú ìrìn àjò tiwa o ká má bàa ṣera wa ṣe ẹni bẹ́ẹ̀ ṣe ń wò mí. èmi èé báyàn ṣe nǹkan kan lóru o gbogbo ń tẹ́ ẹ bá ṣe pẹ̀lú mi ọ̀sán lẹ́ ṣe é tó bá ti di pé ilẹ̀ bá ti ń ṣú èmi ò sí níbi tẹ́ ẹ bá ti rí mi mọ́ o ẹ bá rí mi kí n dùbúlẹ̀ ẹ̀bì kan mo ti wà mítìnì ní tèmi o bẹ́ẹ̀ bá tún wá rí i pé mo ti wá ká ẹsẹ̀ mi sára ògiri báyìí ẹ mọ́ ṣèṣì gbé lẹ̀ o ẹ mọ́ dá lábàá o kẹ́ ẹ máa kàn dé nínú yọ. Ọlọ́run ní jẹ́ nǹkan dé nínú yọ sórí ẹ̀fún ṣetán mo ti ń gbọ́ tipẹ́ ẹ̀ mọ̀ pé o tún ṣe yémúyémú báyìí nígbà wọn ròyìn ẹ̀ ní ìtayọ àṣẹ. tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ilé ọkọ la wà mo ń yọ́ wá bí ni ẹ wò ó níbo ni máa sọ fọ́kọ mi pé mo lọ níbo ni mo sùn. fìyẹn lẹ wo jẹ́ sọ fún ẹ torí alásùnmọ́jú yẹn òun ló dùn jò torí tó bá di lọ́wọ́ olóru ìgbà yẹn gan ni ìgbádùn. ẹ̀yin lẹ mọ̀. ẹ kú jókòó sá ọ̀rọ̀ wo lẹ ń sọ látàrọ̀ tẹ́ ẹ sọ tán. kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ bí tá a ti gbòòrí. mo wí kó máa kò wíwí tó bá kànràn kí n mọ̀ wí máa fi sórin kan lójú àgbo. ó ń pẹ́ èrò yẹ́yẹ́yẹ́ o. èrò yẹ́ ẹ̀yin ará mi ẹ bọ̀ ká lọ sẹ́gẹ̀rẹ̀. èrò yẹ́yẹ́yẹ́. ẹ̀yin ẹgbẹ́ mi ẹni ìsúká lọ sẹ́gẹ̀rẹ̀. ẹgẹrẹ joint ibẹ̀ ṣàlàyé wà o. ọ̀pá àwájú wà ká lọ gbé lura. ọ̀nà mọ̀súnkún sí wà ká lọ gbé lura. ó ń pè èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́
kùsà lọ́sẹ̀ gẹ̀rẹ́. ọ̀pá iwájú wà ká lọ gbé lura. ó wà ká lọ gbé lura. ọ̀pá ẹ̀yìn bẹ̀ mí bẹ̀ ká lọ gbé lura. ayé alábàtà ń bẹ̀ lẹ́gẹ̀rẹ́. èrò yẹ́yẹ́yẹ́. ó ń wí pé gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. báyìí báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. gírògírò wọ̀ wá wá. báyìí lẹ́yẹ̀ kan ké lóko wá. èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́yẹ́yẹ́ o èrò yẹ́yẹ́ ara mi ẹni sọ̀kalọ̀ lẹ́gẹ̀rẹ́. ẹ̀yin ara mi ẹni sọ̀kalọ̀ lẹ́gẹ̀rẹ́. ọ̀pá iwájú wà ká lọ gbé lura. ọ̀pá ẹ̀yìn wà ká lọ gbé lura. àmúṣókùn sí wà ká lọ gbé wura. èrò yẹ́yẹ́yẹ́. ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ o àwa wà ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ. ayé wà nílé ayé wà níbẹ̀ gbádùn. ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ ẹ̀gẹ̀rẹ̀. láyé wà ká lọ àwa wà ẹ̀gẹ̀rẹ̀ láyé wà ká lọ. ayé wà nílé ayé wà níbẹ̀ gbádùn. gírògírò ọ̀wá wa. ẹni ìṣólọ́gẹ̀rẹ̀ ọ̀wá wa.